ìṣirò níṣẹ́jú kan. Nọ́mbà tí mo kọ yìí òun la ń pè ní 2 raised power 3. A ní 3 yìí òun la ń pè ní index tàbí power. Power yẹn ni ó mọ sọ iye ìgbà tí 2 yìí tí a ń pè ní base tí ó mọ multiply ara rẹ̀. A já sí pé 2 raised power 3 ó dàbí kí n sọ pé kí 2 ó mọ multiply ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó jẹ́ pé 8. Bẹ́ẹ̀ ni a lè rí fi multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yí padà pẹ̀lú ká máa wá padà bọ̀ sí abìjà cube tí a mọ̀ sí cube root. Òun náà ni pé tá a bá ní cube root of 8 ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kí ni mo multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi ní 8 a mọ̀ pé 2 ni. Ó rọrùn tó bá jẹ́ pé àwọn nọ́mbà ọlọ́yọ̀ kọ̀ọ̀kan báyìí ni a lè sọ wọ́n lágbárí. Ṣùgbọ́n ó tún rọrùn jù bẹ́ẹ̀ lọ láti lè wá cube root àwọn nọ́mbà tó bá jù kan lọ lágbárí wa láìlẹ̀rọ ìṣirò níṣẹ́jú àyà péréte. Òun náà ni pé kápẹ́ bá nírú nǹkan báyìí 103823 tí mo wá fẹ́ wá cube root rẹ̀, tàbí tí n bá ní 39304 tí n fẹ́ wá cube root rẹ̀ láì jẹ́ sí pé mo lo ẹ̀rọ ìṣirò lágbárí mi, èyí tí mo gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nìyẹn. Ẹ rí i pé tẹ́ bá wo tábìlì tẹ́ ń wò yìí lápá ọ̀tún àwọn nọ́mbà lápá kejì tí mo fi àwọ̀ aró kọ òun náà ni cube wọn. Èèmọ̀ wà ń bẹnu tábìlì yìí o torí gbogbo nọ́mbà òun ló jẹ́ pé cube rẹ̀ náà nọ́mbà wọn náà ní parí rẹ̀. Ẹ rí i pé cube wọn níbí báyìí wọn náà ló parí rẹ̀ o, cube 5 náà ló parí rẹ̀ o. Àfàwọn mẹ́rin kan àwọn mẹ́rin yẹn náà ni 2 àti 3 7 àti 8. Ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí kìí ṣe 2 ló parí cube 2 o, so tí ẹ bá kìí dẹ̀ ṣe 8 ló parí cube 8. Ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí ara wọn nítòótọ́ wọn ò parí pẹ̀lú nọ́mbà yẹn. Ṣùgbọ́n 2 ó ń parí pẹ̀lú 8 náà dẹ̀ ṣe ń parí pẹ̀lú 8. Tó bá ṣèmi lẹ́yìn máa gbọ́ yìí sí pé even àti even ní àwọn yẹn odd àti odd bá yẹn náà 3 náà ó ń parí pẹ̀lú 7 náà ń parí pẹ̀lú 3. Bó wá ni tó bá jẹ́ pé mo bẹ́ fẹ́ wá cube root àwọn nọ́mbà yẹn lágbárí mi, láì bìkítà nọ́mbà tí wọ́n bá fún mi ká pé mo nírú nǹkan báyìí, ní tí màá kọ́kọ́ ṣe òun náà ni pé màá kọ́kọ́ dá ní mẹ́ta lápò òsì mi báyìí. Ẹ rí i pé pẹ̀lú tábìlì tá a rí lókè ń gbà nọ́mbà yìí parí pẹ̀lú 3, a já sí pé cube root wo leléyìí, so tí ẹ rí i pé cube root 3 ló túmọ̀ pọ̀ parí rẹ̀. Ẹ wá kọ́kọ́ 3 yẹn, so tí ẹ ẹ wá rí 103 tó kù yẹ wá wò ipe mo la lè gbé sí. Ẹ rí i pé 103 yóò mọ wà láàrin cube 4 àti 5 ń bí báyìí ṣe àgbébí tí 103 ó wà nìyẹn. Ẹ wá mọ èyí tó kéré jù ń bẹ̀, so ajá sí pé ọmọ jẹ́ 43 cube root rẹ̀ ọmọ jẹ́ kíni o 43 bóòní. Kápẹ́ bá fẹ́ ṣírò eléyìí nǹkan 39304 kò lè rárá 304. Cube wo ló mọ́ ń parí pẹ̀lú 4? Èyí tó bá jẹ́ 4 ni o, ajá sí pé máa kọ́kọ́ 4 yẹn ṣẹ̀ǹpa ní mẹ́ta ilá ọkọ̀ mu. Kí ló kúnlẹ̀ 39? Níbo ni 39 wà? Ẹ rí i pé 39 wà láàrin cube 3 àti 4. Mọ́lẹ́wàá méjì tó kéré jù lọ ń bẹ̀. Eléyìí ti ṣe kíni o? Eléyìí ti ṣe 3. Ajá sí pé cube 34 òun ni ó mọ̀ fún wa ní 39,304. Ọ̀dà tani ó sọ eléyìí fún mi 3205379 àti 681472 lágbárí wa níṣẹ́jú àyà péréte láì lo ẹ̀rọ ìṣirò. Ẹ lè fi sí sọ́ọ́sàbàlà ìrírí.